ẹni tó bá ní ó kọ́lá ẹmọ ìyá mi ẹni tó bá jẹ́ pé ló kọ́lá ó pàtàkì kó máa ṣọ́ra ṣe ó pàtàkì kó máa rántí ọmọ ẹni tí í ṣe níbi tá à ń sọ yìí aṣáájú pé ẹ bá jẹ́ gbọ́ pátá ọ̀nà yìí ní fásitì dípá máa ṣe lọ́hùn ọ̀rọ̀ wọ́n máa dáa bí wọ́n bá tọ́lọ́ mu ìṣèwọ́ máa bá ti tọ́lọ́ bá ṣe tó ní ká máa ṣe mu láàrin ẹ̀sán tó ti lálẹ̀ fún wa láti fi má ṣe ọlọ́wọ́ bá ṣe láti máa fi tijú ọlọ́wọ́ subhanahu wa ta'ala ẹmọ ìyá mi ọwọ́ ajẹ́ ń tó burú kọ́ wá jẹ́ pé èèyàn ló kọlá ó tún wá fi ń ṣèbàjẹ́ ìpínlẹ̀ kò bójúmu torí pé yọ́ máa jáwò kọ́ ṣe fẹ́ lòmíì tẹ́ bá wọlé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lóòótọ́ náà ṣe o ṣàánú o tẹ́ wọlé ọ̀pọ̀lọpọ̀ àwọn lèmọ́mù àwọn akọ́mọ ń kéwú rí wípé àfáà lèmọ́mù akọ́mọ ń kéwú oníwàásí ọ ń lọ lábalábá yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ sì ń bá mi èlò ti wọn ẹmọ ìyá mi ẹwà máa gbọ́ àfọ́mọ sí wàásí máa pariwo ẹmbáṣẹ léyìí èèwọ̀ ní ọlọ́wọ́n fẹ́ ọmọ ẹ̀sìn bẹ́ẹ̀ títí ń ṣèbàjẹ́ ọmọbìnrin rẹ̀ ọmọbìnrin tó wà ọlọ́run mọ̀sá ẹ lọ́wọ́ fẹ́ kẹ́ máa fẹ́nu kúrún ọmọ àfáàbìnrin ọmọ lè máa mú ọ̀gá ní bẹ̀ àfọ́ ọmọ pariwo bí wá sí wọ́n tó ń bóra ọlọ́wọ́n fẹ́ mọ́ yíyẹ́ ìdátọ́ lọ ń dá ọmọ yìí padà ọmọ ẹ̀sìn ní ń ta kí ní ìwòjà fi ń bóra la ilaha illallah wahdahu la sharika lah ewu sí ẹmọ ìyá mi ẹmẹ́ mo tí mọ́ ọlọ́wọ̀n fọ́ sí ọmọ ẹ̀rọ tí sàlejò tí nǹkan ti nínú ẹmọ ìyá mi o tó bá jẹ́ ọmọ ìyá mi tọ́jọ́ máa fà tọ́jọ́ mọ́ lè máa mú tọ́jọ́ mọ́ wà sí mọ́ sọ́ra ṣe ó kọ tí wọ́n nílá ó yàtọ̀ sí tẹlòmíì bá sì náà ìsìnà tiẹ̀ yàtọ̀ sí tiẹ̀ tó di pé sìnà ọmọ àfáà sísìnà ọmọ lèmọ́mù sísìnà ọmọ oníwàásí sísìnà ọmọ oníkéwú ọlọ́mọsí àlọ́nà ẹni tí ó padà sìnà ń pàṣẹ rẹ̀ ọ̀pọ̀ nípasẹ̀ pé tí bọ́ máa fà lélẹ̀ yìí tẹ́bẹ́lẹ́ àná ní ìbọn máa fà wà ní wọ́n ẹgbẹ́ tí ń ṣe ìbọn náà ń jóun ìbọn náà mú ṣe tí ọ̀dá yìí òṣẹ́ tó wà gbókọ̀ burú yóò kọ́kọ́ bára rẹ̀ náà wípé òun tó kò fa burú fún ẹ̀ntọ́ yóò dó dáadáa fọ́lọ́hun yóò tó wá kó bára rẹ̀ ń bí pé yóò kò bá lé rẹ̀ yóò kò tọ́ dáa yóò kò bá àfọwà nílẹ̀ lónìí mọ́ láti pé wo wọ́n sọ sí oṣẹ́ ọlọ́ tó lè rẹ̀ ṣe ẹmọ ìyá mi Al-Qur'an nígbà tí ń sọ fún wa wọ́n sọ wípé nígbà tí ń sọ pa ìyá wa Maryam ó ní pé yá ukhta Harun ma kana abuki imra'a saw'in ọmọ káànà òmùmókè bá bí ìyá ọmọ ìyá mi nígbàtí àwọn èèyàn rí ìyá Maryam nítẹ̀tọ́ pọ̀ pé ẹ̀yìn ogbóyódé Maryam a ti mọ ìtàn rẹ̀ pọ́lọ̀ ọba subhanahu wa ta'ala nínú àánú ẹ̀ nínú òkè rẹ̀ ló fẹ́mi sí la ló fi lóyún tó ní àwọn èèyàn wọn ń gbé àyà yìí lò fáwọn tá a jọ máa fà áyà yìí afẹ́ yà ló fáwọ̀ tá àjọ máa fà iṣẹ́ wí sí ìyàwó Maryam ẹni mímọ́ wọ́n máa wí sẹ́lòmíì náà pé àìwòsẹ́ bí ìwọ́tọ̀ ọjọ́ máa fà bọ̀dá ó máa fà àǹtí ó máa fà ọmọ ilé mọ́mù ọmọ àfúnwà sí ọmọ ilé kéwú tí ti jẹ́ gbogbo bí wọ́n fẹ́ yà ń tiẹ̀ yìí ó gba pátá ó fẹ́ sálẹ̀ lòmíì tó ń sànú o wọ́n bá jẹ́ pátá bẹ́ẹ̀ lọ́dọ̀ tí aláìmọ̀ kan tí nǹkan kò yé ẹ mọ̀ bá lọ́dọ̀ àwọn àfà kápẹ́ bora ni àwọn ọ̀gá ń bẹ̀ kódà ẹlòmíì tọ́jọ́ máa fà ọlọ́run tó kálukú ṣe o tọ́jọ́ ilé yóò lọ wọ́sọ bìtì náà ẹ mọ̀ rí ẹ máa rí gbogbo ara ìfẹ́ yìí yóò tọ̀ wá kásán ọmọ ara yìí ọmọ àfà ọmọ àfóhùn wá sí ọlọ́gbọ́jà àbùdánù ó yẹ sọmọ mọ̀lẹ́bí ẹlẹ́nu yá ukhta Harun ìwọ ọmọ ẹni retí ń jẹ́ Harun wọ́n tó jẹ́ ọmọ ìyá fún ẹni retí táwọn aráàlú mọ̀ àfá àgbà táwọn èèyàn mọ̀ pé ní Ọlọ́run ni
akọ́mọ ń ké táwọn èèyàn mọ̀ pé mashallah ábìdí làbá yìí tó bá dúró láti káṣù bá àtàbá ìka dìde lórí àwọn ọmọ sàdúrà ọmọ sìrántí ọlọ́run ọmọ rẹ̀ sì ní yàtì fáwọn lọ yìí ọmọ ẹ̀ ní kófìsì náà bá lù yìí ọmọ rẹ̀ tó yẹ kó gbà fún lọ́run tán ó tó di pé tó ń bàlùjẹ́ yìí yá kàrún náà ìwọ ọmọ obìnrin tó ọjọ́ máa pa ọmọ lè máa mú ètò ọmọ sí lábúrú yìí mọ̀ tó gẹ́ máa kánà àbùkè mọ̀rá àṣà òhìn wàmọ́ kánà tó mọ́kì bági ìyá rántí ìyá ẹ̀ tó bí ọ ìbẹ̀lẹ̀ sí ọlọ́run ní àwọn èèyàn ọmọ lọ báyà rẹ pé àwọn ẹni ọlọ́run làwọn ilé àmọ́ ní wọ́n mọ̀ wọlé fọlọ́run ní ìwọ̀n ní sì ń bàtà jẹ́ yìí mọ́ kánà àbùkì mọ̀rá àṣà òhìn èèyàn máa fà èèyàn máa lé lè máa mú èèyàn máa kọ́ máa ń kéwé tají ntẹ́ ń dálẹ̀ láburú pọ̀ mọ́ kánà àbùkì mọ̀rá àṣà òhìn yẹn lọ sọ́ra yín bàbá yín ò kí ntẹ́ ń ṣe ìyá yín ṣe fàmọ́ kánà tí ó mọ́kì bági ìyá rẹ̀ wọn mọ̀mọ́ni burú ìyá rẹ̀ máa ṣe ní burú kò méjì máa balẹ̀ jẹ́ gbogbo abúlé lẹ́yìn máa ń dánwò ti yín ètò burú bí ọmọ ìyá mi a ti ń gbọ́ ilé ẹni tí ó wọlé fẹ́ lé ẹ̀mí tí ó wọlé fẹ́ lé ní kí máa ṣe ìyẹ̀ká lásán ìrá àtàwọn èèyàn ń ṣe wàá pamọ́ pé òun fẹ́ kúrò mí pamọ́ tẹ́pẹ́ tí ó rí ọkọ mi nìkan ní ìwà wọlé fẹ́ lé àwọn bàtà jẹ́ ètò àjọ máa fà á mọ́ kánà àbùkì mọ̀rá àṣà oyin lọ ronúpìwàdà bàbá rẹ ó ti lóko rè ẹnìkan ọmọ bàbá rẹ mẹni burú bàbá rẹ tí wọ́n ta kò ní wọ́n máa ń ṣe yìí ronú àmọ́ kánà tí ó mọ́kì bági ìyá rẹ nìkan mẹ́sẹ̀ ní burú kèé saburú kèé sí wàá bàjẹ́ ìyá rẹ ṣe ti ń balẹ̀ jẹ́ ó ń kúnlé ṣe ni ẹlẹ́sìn ìyá rẹ kú bí tọ́lọ́ ní wọn mọ̀ sí á kú síbi ìrà níbi ijó wọn wọ́n bà ń bẹ̀ níbi orin burú wọn bà ń bẹ̀ níbi bíbóra ìwọ náà ni irun burú ìwọ náà ni kí ló á fi àyàtọ̀ sóbìnrin burú tí mẹ́ta ẹmọ ìyá mi lọ́pẹ̀ jẹ́ ọdún pọ̀ dáwó gbogbo tó ọjọ́ ọmọ ilé àfáà ọmọ ilé lèmọ́mù ọmọ ilé kìnnì kan tó olóòkọ tó dáa ronúpìwàdà mọ́jẹ̀ wọ́n sì máa pariwo fún ọ ó kọ bàbá yẹn lọ ń bà á jẹ́ ó kọ ìyá ẹ̀ lọ ń bà á jẹ́ tí wọ́n gbójú kápẹ́ olóò àgbókò àbẹ́ ẹ̀jẹ̀ tó bàbá ẹ̀ lóko tó dáa tí wọ́n gbójú kápẹ́ olóò àgbókò ìyá àríyẹ́ tí yẹ lóko tó dáa nílùú tẹ́kùn làwùkọ́ṣe ilé yìí mashallah ilé àgbàríkà ni bàbá rẹ̀ mashallah ọ̀bẹ̀lú yìí mímbàdì báyìí tí ń ṣe ó túbà jí mọ́ wà á yẹ ọmọ burú ń tiẹ̀ à ń bá ọkùnrin burú rìn láti pé ibi tó sùn gan bàbá rẹ̀ ọ̀mọ́ ìwọ obìnrin ibi tó sùn ìyá rẹ̀ ọ̀mọ́ ọ̀mọ́ ibi tó sùn lálẹ́ yìí tí wàá lo obìnrin rẹ̀ ó ti gbókọ̀ àwọn déédéé lẹ́kọ̀ọ́ méjà gbókọ̀ àwọn ẹni wọn jẹ́ o ọlọ́run ní sálọ́mọ tí ó gbókọ̀ àwọn ẹni wọn jẹ́ o wọ́n tó olókọ rẹ̀ tó wá léere máa ṣiṣẹ́ ọmọ léere máa ṣiṣẹ́ ẹni tó lókọ ọmọ tó níran tó ti á sọ ẹ̀ẹ́dẹ́ yóò rà kò sẹ́ àwọn ìyá àtọ́ fẹ́ máa ṣe yìí kò lè lọ títì ó ń lọ bá fi gbókọ̀ rẹ̀ jẹ́ tán ó tàbí kó fẹ́ sọ àwọn ọmọ ẹlẹ́nu pé àṣẹ ṣé ọmọ obìnrin ń ra àrùn iṣẹ́ tọ́tán sọ̀rọ̀ ìlú kan tó dáa ó sì bọ́ tí ń rìn tó sì bọ́ ń dá lójú ẹ̀hún ó sì bọ́ ọmọ ròyìn ẹ̀pọ̀ dáa ní pé àwọn obìnrin wọ́n rẹ́rìn sí ọrùn wọ́n ń ba tiẹ̀ jẹ́ lọ́wọ́ mú un lọ́wọ́ kọ́ sàmù wà wọ́n ẹ̀kọ́ tọ́ra sí dáadáa o ilé àfáà gbọ́dọ̀ dá ní o ilé ìlẹ̀mọ́ gbọ́dọ̀ dá ní o ilé akọ́mọ ń kéwọ́n ó wá àṣẹ gbọ́dọ̀ dá ní o tí ọ̀bá dá àwọn ọmọ àní ọ̀fà o tí ẹ bá ń sọ tí ọ̀dá sílé àfáà àwọn ọmọ ní ń fa o kò sọmọ tí ó yáre tọ́jọ́ máa fà àyọ̀ ń sọ sọ̀dá fún pé ọlọ́kẹ́ àtọ́tọ́jú ẹ tí bá rí wọ́tọ́ jẹ́lé àbí wọ́tọ́ jẹ́lẹ̀ sí ọlọ́run olùpalẹ̀ mẹ́ha tó wá ń rè kúrin tó sì wá ń léere tó pé tó ọ̀dá tí àlọ́ tó fẹ́ máa fà fún okò ara rẹ àtúbọ̀ okò bí o ti wá kí ọkọ̀ sànù wa o ìjọba ìjà tọ́ra sí dáadáa o kí ni ọjọ́ wà sí fún kálukú wa o kálukú wọlé rẹ̀ wo kálukú tó lè rẹ̀ sí o àfáà gbọ́dọ̀ nígbà tí ọmọ jókòó táwọn ọmọ rẹ̀ tí ọmọ jókòó táwọn ọmọ mẹlẹ́bí àwọn ìyàwó ẹ̀ tí ọmọ dẹrẹ lẹ́kọ̀ọ́ pẹ́pẹ́ àwọn ọmọ gan ti dá àwọn mẹlẹ́bí ló ti dá ibi tọ́fẹ́ lọ́mọ pariwo ń ta wọ́n bá ń pariwo nǹkan kan ọ̀dá tẹ́pẹ́ làwọn ọmọ rẹ̀ ń ṣe sọ pé ẹ̀kọ́ yóò àfáà kọlọ tó létò lọ́wọ́ sànù wọn yóò kàn ló kọ́ rẹ̀ o Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim wa barik ala Muhammadin wa ala ali Muhammadin كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد أقم الصلاة